Káalẹ́ o gbogbo ẹ̀yin èèyàn wa pátá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa tún fún wa ní orí ọ̀fẹ́. Olúwa jẹ́ kí ojú kó rí ojú. Olúwa sì jẹ́ kí ìpàdé kò jẹ́ kí ìpàdé kó jìnnà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó tún ti fún wa ní alẹ́ yìí láti tún lè bá ara wa sọ̀rọ̀, pàápàá láti tún lè fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ara wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gidi nílé lóko. Mo kí gbogbo yín pátápátá, ojú òní tì yín. Mo fẹ́ kí ó dá yín lójú wípé àkókò yìí gangan la ní láti mú ọkàn wa le. Tó bá jẹ́ pé nítòótọ́ ohun tí à ń sá eré lé lórí pé ó di dandan a ní láti gbà yẹn, tó bá jẹ́ pé nítòótọ́ a fẹ́ gbà á, mo fẹ́ kó yé yín wípé àkókò yìí gangan ni a ní láti jẹ́ kí ọkàn wa kó le gidi gan. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Baba Confirm JP. Mo rí i pé òdù ni mí, kì í ṣe àìmọ̀ fún olóko. Ọlọ́run ti fún wa ní orí ọ̀fẹ́ láti lè jẹ́ kí gbogbo ẹ̀yin viewers wa kẹ́ ẹ mọ̀ wá. Àwa náà sì ń mọ̀ yín, a sì tún gbàdúrà fún yín lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá pátá, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ ohun tí Olúwa ń ti ẹnu wa sọ pátápátá, gbogbo yín ẹ ò ní ṣubú ara, ẹ ò sì ní ṣubú ẹ̀mí. Ní orúkọ Jésù, ẹ̀mí yín ò ní pín sínú oṣù Máàṣì. Ẹ máa wo oṣù April yẹn láyọ̀ àti àlàáfíà, ẹ sì máa ṣe ọdún ayọ̀. Jésù Olúwa wa, àmín. Ohun tí Olúwa sọ fún wa lénìí, òun ni mo ní kí n tètè tún sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá nílé lóko, ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin àǹtí wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa, gbogbo yín pátá lọ́kùnrin àti lóbìnrin. Ohun tí Olúwa sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí ó jáde lónìí, màá fẹ́ máa kà á nítorí pé ohun tí a kọ sílẹ̀ ni. Olúwa sọ wípé, I know that the chief army of Nigeria have target against 2020, and that it is the reason he was elected by the federal government. It is a prophecy. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ tẹ́sí sí ohun tí Olúwa sọ. Àwa sì kọ sílẹ̀ ohun tó Olúwa tẹnu ìránṣẹ́ rẹ̀ sọ. Number 1 nínú ẹ̀ nìyí. I know the chief army of Nigeria have a target against 2023 elections to silence everyone that want to break Nigeria. Olúwa ló sọ bẹ́ẹ̀ lẹ́nu wípé o chief army tí federal government elect, pé wọ́n dìídì elect ẹ̀ ní nítorí pé òun lọ́rí pé ó lè ṣe iṣẹ́ yẹn. Wọ́n elect ẹ̀ síbẹ̀ nítorí ètò ìdìbò 2023 tó ń bọ̀ lọ́nà, láti silent gbogbo àwọn ajìjàgbara tí Yorùbá ni, tí Biafra ni, láti silent wọn. Ìkíní nìyẹn. Ìkejì, Olúwa tún sọ, this is number 2, said they will use army to intimidate us. Ó ní ẹlẹ́ẹ̀kejì sọ wípé wọ́n máa lo àwọn ológun láti fi ìyà jẹ wá gidigidi gan. Gbogbo àwa tá a pera wa ní agitator, gbogbo àwa tá a pera ní ajìjàgbara, ìdá fún Yorùbá àfi fún Biafra. Tẹ́ bá wo lẹ́ẹ̀kan, mo sọ fún yín dáadáa nígbà tí mo máa bẹ̀rẹ̀ fídíò yìí. Mo ní àkókò tí a wà yìí gangan, àkókò tí a ò ní nǹkan kan tá a fẹ́ bẹ̀rù ni. Àwa ò dẹ̀ ready láti bẹ̀rù nǹkan kan.
nítorí pé kí wọ́n tó ṣe lolúwa ti sọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa. Olúwa dẹ̀ fún wa ní ọ̀nà àbáyọ wípé bá ṣe máa ń ṣe tírẹ́tì wọn nìyẹn o, bó tá a bá ti gbà tá a dúró lórí ohun tá à ń sọ gangan wọn ò lè gẹ́ẹ̀tì wa, wọn ò lè gẹ́ẹ̀tì wa. Ìkejì ni mo sọ yẹn. Ìkẹta, they will lock many in the prison for many years. Ó ní wọ́n máa ti ọ̀pọ̀lọpọ̀ nínú wa, wọ́n máa tì wá sínú túbú fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Olúwa ló sọ bẹ́ẹ̀. He's telling us their intentions. He's telling us the federal government intention and why he selected that chief of army to be a chief of army of Nigeria, because he knows that he is the one that can do this work. Said they will lock many of us, all agitator, many of the agitator, both the one for Yoruba nations and the one for Biafra. He said they will lock us in prison for many years. Ọlọ́run gan mọ̀ pé iye ò ṣe tuntun. Àwa tó wù gan dé kalẹ̀ yìí gan àti rẹ́dì. Gbogbo ohun tó wù kí wọ́n lè láwọn fẹ́ ṣe, we are ready for them. This is a prophecy of yesterday. I am talking a prophecy of on the 28th of March 2021, Palm Sunday prophecy. Ma answer the kapalo obe in the sandaya. Otoluwa sodi eleketani. Elekeni. The Lord said they will carry many people go and no one will know where they were about. Wọ́n máa gbé ọ̀pọ̀lọpọ̀ gan lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló máa gbé dodo tájẹ̀tì àwọn àmì sí rí ẹ. Gbogbo ohun tí wọ́n ti tó ti wà nílẹ̀ nìyẹn. Ó ní tí tó bá máa fi I'm still going there, but ẹ jẹ́ kí n máa sọ bí prophecy yẹn ṣe lọ. As I am saying the English, I will say the Yoruba. Because of many people that is watching us that they like to hear Yoruba from us. Because we are Yorubas. Ẹ má bínú gbogbo èyí tẹ́ pé à ń sọ English náà, but a ní láti máa lò bẹ́ẹ̀. Àwọn èèyàn wa kan fẹ́ gbọ́ English yẹn, àwọn èèyàn wa kan dẹ̀kẹ́ ó dẹ̀ like Yorùbá. Ẹ má bínú sí wa. Ṣẹlẹ́ẹ̀kẹrin bíbá yìí, ẹlẹ́ẹ̀kẹrin tó wà lójú ìwé yìí is that they will carry many people go and no one will know where they are. Ọlọ́run máa gbé ọ̀pọ̀lọpọ̀ lọ dé pé wọn ò tiẹ̀ ní bọ́bí tọ́pà rárá, àwọn ẹbí wọn ò ní tírésìsì rárá. Olóhun tí wọ́n fẹ́ ṣe nìyẹn kọ́ sílẹ̀, àsọtẹ́lẹ̀ ní tí Olúwa ti ẹnu wòlíì rẹ̀ sọ jáde. Listen to me, mo ti sọ fún yín, kò sí reason tí mo fi wà láàrin I am not an agitator. I am a prophet. My own is to tell you what the Lord is saying and to tell you what you need to do as a solution. That is all. I am not a blogger. I am not an agitator. My own is that the Lord led me. He led me into Yoruba nation mission or the race that we are on right now. That open their eyes. Tell them my mind. There is no way you can stand. There is no way any of you can stand. All agitator or everybody that is saying is an activist, no way you can stand without hearing the voice of the Lord. I want you to know that. Sẹ́ni láti gbóhùn Olúwa. Ṣé ẹ fẹ́ ṣe? Ṣé bá pé nítòótọ́ ẹ fẹ́ ja ogun yìí dáadáa? Ẹ gbọ́dọ̀ ní wòlíì tó máa sọ fún yín nípa ohùn Olúwa pé báyìí l'Olúwa wí. Number 5 here, they have marked many of us. They have marked many of us that is talking on the Yoruba nations. Wọ́n ti dodo wa pátá ni wọ́n ti mark. Wọ́n mark ìwọ orúkọ wọ́n wà lọ́wọ́ wọn. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ó ní wọ́n máàkì dodo wa. Ó ní orúkọ wọn dé kọ́ ti rí ìbá pé Sunday Igboho nìyí, èèyàn báyìí nìyí, ẹni báyìí nìyí. Our names is in their registers. Then when they want to start operations, they begin to go for all those names. So they have marked many of us that we are talking on the issue of we want to break out of Nigeria. Many of us that we are activists that we want to break, that is talking about we need to break Nigeria. We are talking there, those who that is talking about Yoruba nations and Biafras. He said, God said, those are their plans.
and God is revealing for you so that you will know how to get prepared. Gbogbo ohun tó Olúwa sọ yìí ó ń sọ pé kó o lè mọ bó ṣe máa prepare ni. Ó jẹ́ oògùn àfẹ́rí lẹ máa ṣe tètè lọ máa ṣe. A kàn rí àwọn èèyàn tó ń display ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ni oògùn àfẹ́rí nìyí. Ẹ ò rọra yín lọ́wọ́, Yorùbá lẹ pera yín, ìkà ní gbogbo yín, gbogbo ẹ̀yin Yorùbá yìí pátá ìkà ní yín. I am just telling you the truth. And if you don't know what you are doing, I don't know how you want to win this battle. It's a battle ahead. Forget about it. If we claim that we want a Yoruba nation, it is not an easy task. That is what God is saying. And I display affair. And display affair. That I display kill and so. Ṣé come why you can ki wọ́n lè kó million lé lọ́kẹ́ tó ṣe fún wọn. Ìkọ́ tá a ṣe sọ nìyẹn kò sí bẹ́ẹ̀ nílẹ̀ Yíbò. Yíbò ò ṣe dodo nǹkan bẹ́ẹ̀. Yíbò kóra wọn pọ̀ dodo tí wọ́n lè ṣe láti lè jọ dúró kí wọ́n lè ja ogun yẹn ní àjàyè dodo ẹ̀ ní Yíbò ń ṣe fúnra wọn. Àwọn ọmọ Yorùbá kan wá dórí íńtánẹ́ẹ̀tì a máa ṣó àfẹ́rì wọ́n máa ṣó oògùn bọ̀ ṣé kó wá síbẹ̀ ni ìkọ́ tá à ń sọ fún yín nìyẹn ìkọ́ tí à ń sọ nìyẹn àkókò ti tó kí bàbá olórí dodo Odùduwà pátá bàbá Professor Banji Akíntóyè kí wọ́n sọmọ dodo àwọn alágbára pátá tilẹ̀ Yorùbá gbogbo ìtẹ̀ ń ṣe yìí kọ́ Olúwa ló ń sọ̀rọ̀ ẹ bá ní ẹ fẹ́ gba Yorùbá nation mo ti sọ fún yín dáadáa kẹ́dẹ̀ gbọ́ mo sì tún máa sọ tẹ bá ní Yorùbá nation yìí ẹ fẹ́ gbà ogun ni o, it is war. Àwọn èèyàn ò dẹ̀ fẹ́ gbọ́ fẹ́ gbọ́ ohun tó Olúwa sọ. Do you think I can come outside to say what it will suit you? No. The only thing I am coming outside to do, it is what God asked me to tell you. Tó bá dẹ́yìn tán ẹ máa rí. Mi ò rí àsọtẹ́lẹ̀ tó ti ẹnu mi jáde tí kò ṣe tó jẹ́ pé Olúwa ló sọ ohun tí mo dẹ̀ sọ síta. Dodo ti Biden ta America, dodo ti Trump kò sí ìtawà ò sọ. Àwọn míì tún máa gbé jáde màá tún lọ síbẹ̀ pé kí ilẹ̀ sọ tó bá ti gbọ́ pé nǹkan tí wọ́n sọ ìkọlù Olúwa sọ màá tún gbé fídíò wọn jáde màá tún attach tèmi màá ní nǹkan tó sọ yìí àìmọye tí Sùláìmọ̀ sọ tí Olúwa tí mo dẹ̀ lọ gbé fídíò tí mo attach pé nǹkan tó sọ yìí ti fake lórí ọ̀rọ̀ Trump ló máa wọlé lórí ọ̀rọ̀ Trump obìnrin ló ó tún wá pàtó tún yá ó tún ní obìnrin ló máa ṣe president America. Go and check Israel àfi tó bá ti delete ẹ̀ kó bẹ̀ because they are 419. They are thieves. They know many tricks. I am not telling you that I am just. Mi ò sọ fún yín pé mo wà holy ju dodo wọn lọ. No, or mo wà holy ṣùgbọ́n mo ohun tó Olúwa ní kí n sọ lèmi máa ń sọ. Mi kì í sọ ohun tí ara mi fẹ́ jẹ́ kí n sọ. Mo sọ fún yín dodo ìgbà mi ò wá sí ìgbà kéèyàn dá owó fún mi. Èmi tí mo build the church tí mi ò béèrè owó lọ́wọ́ àwọn ọmọ ọjọ́. Èyí tó bá lápá ni kó ṣe èyí tó bá ní ipá kó ṣe ẹni tó bá dẹ̀ ṣe ó máa rí èrè tiẹ̀ ń bẹ̀. I don't force people to do anything. Mi ò béèrè pé kéèyàn kan you can share you can begin to àìjọ wo ni mo jáde tí mo wá béèrè lọ́wọ́ ẹnikẹ́ni pé you subscribe on my YouTube. No, I don't say it. Àwọn tí wọ́n rí i pé òtítọ́ ni mánu yìí sọ ó jẹ́ káwọn follow ìránṣẹ́ Ọlọ́run yìí àwọn ni wọ́n subscribe lórí YouTube. We can't force anybody to do against his will, but when God speak I want you to note it because there is nothing God speak that it will not come to pass. Ó ní kíkíní nínú ọ̀rọ̀ mi kò ní ṣaláì má wá sí ìmúṣẹ. So listen to me. God said, I am repeating it every day in my video. God said this country will break. Nigeria, he will break. He has assigned that. Number 2, Yoruba nation will go, but they cannot release you in peace. If you want to take it, it is my fault. Ṣàwọn alágbára nìkan ló máa fi pàgbà kì í ṣàwọn olójo ojo ò lè ṣe prophecy ṣì wà ń bí tí mo ṣì máa kà ojo ò lè ṣe àwọn tó ní agbára ni wà data ẹ máa display pé náfẹ́ rí ṣé fẹ́ jẹ́ kó máa pè yín ni pé kẹ́ lè bá wọn ṣe kẹ́ lè gbowó owó lọ́wọ́ wọn ṣé báyìí fẹ́ jàjà Yorùbá náà nìyí ṣe bó jẹ́ kẹ́yìn pé gbogbo èèyàn jọ ó jẹ́ kẹ́yìn pé bàbá Bánjí jọ ni kí wọ́n dẹ̀ máa kí gbogbo èèyàn alágbára kẹ́ parapọ̀ kẹ́ parapọ̀ nígbà tí ẹ bá parapọ̀ ìmọ̀ aṣọ̀kan ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ yìí láàrin ara yín tá a bá ti lè rí ọmọ ogun 10,000
ìjà ti tó jà náà. Ọmọ ogun 10,000 ìjà ó ti ṣe kí ni, ó ti tó jà. Ṣé kí ló dé? Yorùbá, ẹ mójútó ọ̀rọ̀ ara yín. Olúwa ti sọ tiẹ̀ náà. Èyí tó dẹ́kun ni pé kẹ́yìn fúnra yín lọ mójútó ọ̀rọ̀ ara yín, kẹ́ ẹ lọ máa di ẹrù ogun lẹ̀. Tó bá jẹ́ pé tòótọ́ òun lẹ fẹ́ gba Yorùbá nation. Because these people, they are not ready to release us in peace. But okay, àwọn sáyìn kò lè kálukú máa lọ́jọ́ ẹ lọ ti no. Wọn ò ready. Dodo tẹ́ ń sọ ẹ̀kan ṣe ń sọ jágán sí ni. Wọn ò ṣe bẹ́ẹ̀ mi pa wọ́n rí yín rárá. Lẹ́yìn náà l'Olúwa wá ń reveal ohun tí wọ́n ti torí ẹ̀ lọ elect, kọ́ ti torí ẹ̀ lọ select new chief of army. Ọmọ pé òun ló máa ṣe. L'Olúwa reveal ẹ̀ fún wa lénìí. Olúwa tún sọ pé prepare yourself, because we will not stop saying it. We will not, then here Olúwa wá ní ká prepare ara wa, nítorí pé àwa a ò gbọ́dọ̀ dúró láti sọ ohun tá à ń sọ yìí wípé Nàìjíríà ní láti ṣe kíni, ó ní láti pín ojú yẹn lọ. God said that is one of the solutions. Prepare yourself. God said the politician and the federal government will use Nigeria army and many force in Nigeria to intimidate us. O to repeat it. God said from late next year, which is 2020 to early 2023, they will swim into their operations. So from late next year, which is 2022 to early 2023, they will swim into the action. There is going to be problem everywhere. Anyone that speak against them, anyone that said they want to break Nigeria, they have set them, those army to do that work. One thing train ni wọ́n lọ́wọ́lọ́wọ́. Wọ́n kò dé wa lọ ní ṣùgbọ́n àwa ò kí ẹ̀ àti ready. Ṣùgbọ́n dúdú tó jẹ́ ká lò tí ó jẹ́ kí àwọn èèyàn lò ká tí ẹ gbà wípé àwa ní agbára. Oúnjẹ ládẹ ń sọ ìtàkùkù bá tó tí bàbá ní ó ti yá a máa parapọ̀. Á dẹ̀ tètè bẹ̀rẹ̀ sí ń ṣe ó yá ẹ gbà ẹ jẹ́ ká lọ ṣe orí bẹ́ẹ̀ ẹ lọ ṣe yìí orí bẹ́ẹ̀ agbára wà ẹ gbàgbé ẹ̀. Tá bá ń sọ nípa agbára wà. Ṣùgbọ́n tá à ń retí ni wípé ihun tá à ń sọ yìí kò ṣe é dá nìkan ṣe. Àṣà ni ẹni tá a pè ní olórí gbogbo Odùduwà Yorùbá nation. Ó yẹ kí wọ́n ti pè ìpè wípé àwọn ogo ni wọ́n fẹ́ join ní ọmọ ogun. Kọ́ ti gbé fọ́ọ̀mù jáde. Then adébẹ̀ sí lọ join a máa lọ máa búra fún gbogbo wọn. Kò sí ẹni tí Buhafra tó gbà sínú ọmọ ogun tí kò búra fún. So therefore, we are waiting for you to take actions. Bàbá olórí tí Ọlọ́run fi ṣe olórí Yorùbá nation, Professor Banji Akitoye, we are waiting for you to swim into such actions because God is speaking. Ọ̀pọ̀lọpọ̀ ló ń lo ara láti máa ṣe, kì í ṣe ọ̀rọ̀ ara. Èmi ò wá síta láti lo ara ẹ̀mí ara bí kò ṣe pé ohun tí Olúwa ń sọ. Torí ẹ̀ la ṣe pè wá ní wòlíì. God said late next year, which is 2020, to early 2023, they will swim into actions. Another one here. They paid chief of army to intimidate and kill all the people that speak about Yoruba nation of Biafra. Ó ti sanwó fún wọn. Ó ti sanwó. Ó ń bí owó. Èyí tẹ́ rí ó ti ní owó. Wọ́n ń bí owó. Ohun tó Olúwa sọ nìyẹn. Wọ́n ń bí owó dọ́là, owó pounds. Pẹ̀lú báàgì ni wọ́n send ẹ̀ sínú àkáǹtì ẹ̀ direct. Ohun tó Olúwa sọ kì í ṣe ohun tí wọ́n send direct wọ́n gbé ní ó yá gbà. And they are training people. Tí wọ́n máa àwọn army set of army ni wọ́n train fún àwọn tá a sọ yìí.
So therefore, kí ni àwọn politician pastor yìí fẹ́ ṣe? There's nothing they can do. They cannot pray to God and God answer them because they are politician pastors. Adeboye, Pastor Adeboye is a politician pastor. People don't want to hear if I begin to name them, but I don't care. Ntoluwa sọ fún kí ló fẹ́ ṣe? Àdúrà wo ló fẹ́ gbà? Àwọn tí wọ́n ti dán owó orí èmi àti ẹ, owó tó máa fi pa èmi àti ẹ, Adeboye ti gbà. Owó tó jẹ́ kí èmi àti ẹ, ìwọ tó ń gbọ́ mi, tó jẹ́ kí èmi àfi ẹ tí a ti fi di ọlọ́rọ̀ tí àwa náà máa fi wà òkè. Àwọn Adébóyè ti gbà, politician pastor ti gbà. Owó tí wọ́n máa fi tún ọ̀nà Nàìjíríà ṣe, owó tí oúnjẹ máa fi pọ̀ ní Nàìjíríà, owó tí iná máa fi wà Nàìjíríà, owó tí gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé wọn gan tó pera wọn ní mẹ́mbà táyé wọn máa fi dá. Wọ́n ti gbà lọ́wọ́ ìjọba. They are politician pastor. Adeboye is politician pastor. And there are many like that. Tunde Bakari, they are politician pastors. Anyone that politician is coming to his church and is paying tithe, they are politician pastors. Even you, Oyedepo, you are politician pastors. Olukoya, you are politician pastor. Anyone kò sí ni kò jẹ́ kẹ́yìn dowó lọ́wọ́ politician because ito pé ẹ mọ̀ pé wọ́n fìyà jẹ àwọn ọmọ ìjọ yìí, ẹ mọ̀ wípé wọ́n fìyà jẹ àwọn mẹ́mbà yìí, ẹ mọ̀ wípé wọ́n fìyà jẹ àwọn ọmọ Ọlọ́run. Ẹ jẹ́ ká tiẹ̀ gbàgbé nípa àwọn ọmọ ìjọ yìí, ẹ jẹ́ ká gbàgbé nípa àwọn mẹ́mbà yìí, ẹ jẹ́ ká sọ nípa àwọn ọmọ Ọlọ́run. Wọ́n fìyà jẹ àwọn ọmọ Ọlọ́run, kò jẹ́ kí wọ́n sọ ìdámẹ́wàá kẹ́yìn gbà, kò jẹ́ kí wọ́n fún yín lówó kẹ́ gbà. Nítorí ẹ̀ ní àdúrà yín ò ṣe gbà, àdúrà yín ò gbà lórí Nàìjíríà. Irú àdúrà wo ni fẹ́ gbà? Èyí tí ẹ ti dowó tó máa fi pa wá, èyí tí ẹ ti dowó tí ayé àwọn èèyàn máa fi dá, tí ẹ ti dà sínú àkáǹtì nìkan. Do you know how many estates you have? All you these politician pastors. Do you know how many planes you have? Do you know how many cars you have? How làdúrà yín ṣe fẹ́ gbà? Nítorí ẹ̀ ní gbogbo Nàìjíríà ṣe wọ̀. Nàìjíríà wọ̀ lójoojúmọ́, síbẹ̀síbẹ̀ àwọn olórí burúkú ṣì ń tẹ̀lé yín. Ṣé ẹ̀yin náà lè máa ń sọ̀rọ̀ nípa ewé àti egbò? Palm tree tẹ dìmú lẹ́ni, palm tree tẹ dìmú lánàá, which is Palm Sunday. Kí ni? Igi ni àbẹ̀wé? Ewé àti egbò ni palm tree. You don't ẹ dẹ̀ máa sọ̀rọ̀ tán báyìí yóò mọ̀ pé ọ̀rọ̀ tẹ ń sọ gan ẹ tún fi ń nèlì ara yín ni. Ṣé igi ni palm tree àbí ewé? Ewé ni now. And you said ewé àti egbò is even. Ewé palm tree tẹ dìmú. Palm tree tẹ dìmú ní Palm Sunday, it is ewé àti egbò. Ẹ bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́, ẹ tíríkì dodo àwọn ọmọ yẹn, ẹ ò jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tí wọ́n lè ṣe láti ní agbára. Ẹ̀yin dẹ̀ ń ṣe, ẹ ń lo ewé àti egbò, ẹ ń lo dodo ẹ̀, ẹ bá yí àwọn ọmọ ọlọ́mọ jẹ́, sọ wọ́n di ọ̀lẹ. Ogun ló fẹ́ dé tọ́sí, wọ́n bẹ̀rẹ̀ sí sọ pé ká má sọ̀rọ̀ ogun. Báwo lẹ ṣe fẹ́ bọ́ nínú ìsìrú? How are we going to live saving? Tá a bá sọ̀rọ̀ ogun, these people ó ti dùn wọ́n. Ẹ̀yin ò mọ̀ pé tí ẹ̀yin ò mọ̀ nǹkan tó ń pè ní ìdun tí ìdun bá ń jẹ ibì kan tó bá ń jẹ èèyàn kò ní kú omi ẹ̀, wọ́n wá máa pọ̀ sí. Nǹkan tó kú yọ̀rọ̀ Nàìjíríà ṣe rí nìyẹn, bọ́dọ̀ politician Nàìjíríà ṣe rí nìyẹn. Wọ́n ti di ìdun, wọ́n wá ń pọ̀ sí. Ìjọ tí ẹ bá combat ìdun pẹ̀lú àwọn kíní fumigation oríṣiríṣi ní ìdun tó máa kúrò. Tẹ́ ẹ bá combat wọn, tẹ́ fi wọ́n sílẹ̀ tán. I am telling you, that is the way I can illustrate issue of Nigeria. Tí ìdun bá ń jẹ èèyàn máa dùn mọ́ ìdun ni kò ní kó mbẹ̀, wọ́n á tún lọ máa employ, they will be coming in million. Bó ṣe nìyẹn, wọn ò lè kúrò mbẹ̀. Bẹ́ẹ̀ náà lọ ń fi àwọn ọmọ wọn síbẹ̀, wọ́n ń fi àwọn ẹbí wọn síbẹ̀. Wọ́n fẹ́ káwọn bá tún kú ká tún máa sin àwọn ọmọ wọn, káwọn bá tún kú káwọn ẹbí wọn bá tún ká tún máa sin àwọn ẹbí wọn. Until we fight, that is the only way. And if we want to fight, kí ni nǹkan tẹ́ ti ṣe sílẹ̀? Ìgbésẹ̀ wo lẹ ti gbé? Olúwa ń sọ bẹ́ẹ̀, Olúwa ń sọ lójoojúmọ́. Mo dẹ̀ ń wáta láti máa sọ fún gbogbo ẹ̀yin olórí. I am coming out to say it. I am a neutral person. So issue of either Koiki is not a saint or is a saint, I don't know anything about. I'm a neutral person. My own is to tell you or tell people that want to hear what God asked me to tell them. That is all.
That is all. I am a neutral person and just come out to tell people what God asked me to tell them. That is all. I don't know anything but than that. Another one. God said, army is set for us, but they are not set for Boko Haram kidnapper. God said it. Only that one tí wọ́n ṣe ni wọ́n ọ̀rọ̀ kú Boko Haram àwọn ló ń lò wọ́n. Boko Haram gan máa wọ aṣọ àmì. Tó bá máa fi di early, tó bá máa fi di late 2022 to early 2023, Boko Haram gan máa wọ aṣọ àmì. Wallahi. Ó ní wọn ò ní kankan, àwọn náà ní àmì, àwọn náà lọ ń ṣe dodo ẹ̀, àwọn náà ní dodo nǹkan, àwọn náà lọ dúkó síbẹ̀. Ẹ̀yin rí láti jọ tẹ̀tí rí Boko Haram rí, ẹ̀yin rí kí wọ́n wọ aṣọ ọlọ́pàá rí, aṣọ àmì, wọ́n máa wọ̀ ohun tó Olúwa sọ nìyẹn. They will go after us. So therefore, I want to answer that man that said, why am I not speaking on COVID-19 again? This is the second time I will answer you. Ọkùnrin kan kọ̀wé ó ní à kí ló dé tá a ṣe tẹ́mi ò ṣe máa sọ nípa COVID-19? Why is it all this? No, listen to me. Kí ló dé tó ṣe sọ fún ìjọba pé kí wọ́n sọ nípa àwọn tí ń pa àwọn ìyá wa, tí ń pa àwọn bàbá wa, tí ń pa àwọn àbúrò wa, tí ń rape àwọn àbúrò wa, tí ń ba ayé àwọn àbúrò wa jẹ́, àwọn tó jẹ́ pé kò sí nǹkan rí lọ́kàn wọn wípé kí wọ́n ba nǹkan jẹ́. Kí ló tó ṣe sọ fún ìjọba Nàìjíríà pé kí wọ́n lọ dojú ìjà kọ wọ́n? Ẹ̀yin èèyàn yìí máa burú o. Ẹ máa mọ ohun tó tọ́, ẹ dẹ̀ máa dọ́jì lẹ́yìn ohun tí kò tọ́. Kí ni mo fẹ́ sọ lórí COVID-19? COVID-19, it is not real in Nigeria. The COVID-19 issue, it has enriched all the politicians. It is not real. So therefore, if it is you are listening to me again, you go and tell the federal government to go and face the Boko Haram that is killing. Don't you see that they are killing our fathers? Don't you see that they are killing our brothers? If it is not your brother, you may claim it is not your brother. Don't you see they are destroying the life of our youth?